ọ̀pọ̀ ọmọ ológo ààrẹ Tinubu gómìnà Sanwó-Olú Abíọ́dún àtàwọn míì táwọn náà kẹ́dùn ìjàmbá ọkọ̀ Anthony Joshua jẹ́ kó di mímọ̀ pé ara AJ ti balẹ̀ nílé ìwòsàn tí ó wà. Ó kù díẹ̀ káàtó báwọn jàǹdùkú ṣe ṣèkọlù sáwọn olùfẹ̀hónúhàn tako ìjínigbé nílé ìjọba Kwara. Ọwọ́ tẹ̀ wọ́n o, ikọ̀ Àmọ̀tẹ́kùn fi ìgbóró òfin gbé àwọn afurasí 39 tí wọ́n sá kúrò ní Sokoto nínú aginjù l'Ondo. Àwọn agbébọn béèrè fún $500 mílíọ̀nù 500 million naira owó ìtanràn fún àwọn òṣìṣẹ́ 5 tí wọ́n jí gbé ní Kwara. Àwọn mọ̀lẹ́bí ké gbàjarè síta. Orílẹ̀-èdè Ghana náwó gan 141 àwọn ọmọ Nàìjíríà fẹ̀sùn jìbìtì orí ayélujára. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ọpẹ́ o tí kò pọmọ ológo ààrẹ Tinubu gómìnà Sanwó-Olú Abíọ́dún àtàwọn míì táwọn náà kẹ́dùn ìjàmbá ọkọ̀ Anthony Joshua jẹ́ kó di mímọ̀ pé ara AJ ti balẹ̀ nílé ìwòsàn tí ó wà àdúpẹ́. Anthony Joshua lẹ́yìn torí kó yọ nínú ìjàmbá ọkọ̀ tó gbẹ̀mí èèyàn 2 ló dèrò ilé ìwòsàn. Ààrẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu wá lòun ti pe abẹ̀sẹ́kù bí òjò ní Anthony Joshua lórí aago lẹ́yìn torí kó yọ nínú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kejìlá èyí tó gbẹ̀mí èèyàn 2. Ohun tí a gbọ́ ni pé Joshua àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ń lọ sí ìlú Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn tí í ṣe ìlú abínibí rẹ̀ nígbà tí ìjàmbá ọkọ̀ náà ṣẹlẹ̀ lọ́nà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn. Nínú àtẹ̀jáde tí Báyọ̀ Ọ̀nànúgà tí í ṣe olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn fi síta, Tinubu ṣàlàyé pé òun pe AJ ìyẹn Anthony Joshua lórí aago láti kẹ́dùn pẹ̀lú rẹ̀ lórí ikú àwọn alábàáṣiṣẹ́pọ̀ 2 rẹ̀ tó kú nínú ìjàmbá ọkọ̀ náà. Ó ní òun gbà ládùúrà fún Joshua nígbà tí òun pè é, ó sì fi dá ààrẹ lójú pé òun gba ìtọ́jú tó péye nílé ìwòsàn tó ń wà. Ó ní bákan náà ni ààrẹ tó bá màmá Joshua sọ̀rọ̀ tó sì gbàdúrà fóun náà. Bẹ́ẹ̀ náà ni ààrẹ lóun bá gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tó wà pẹ̀lú Joshua nílé ìwòsàn tí wọ́n gbé lọ náà sọ̀rọ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn fi dá ààrẹ lójú pé òun yóò sa gbogbo ipá òun láti rí i pé Joshua gba ìtọ́jú tó péye tí yóò sì wà ní àlàáfíà. Ṣáájú ni ààrẹ tó ti wà nílẹ̀ Yúróòpù báyìí fún ìsinmi òpin ọdún tí kọ́kọ́ ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí Joshua lórí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ náà. Tinubu ní òun kẹ́dùn pẹ̀lú Anthony Joshua àti ẹbí rẹ̀ wípé kí Ọlọ́run fún wọn ní okun àti agbára láti lè la àsìkò yìí já. Gẹ́gẹ́ bí eléré ìdárayá ó máa ń sọkàn akin ó sì máa ń fi ìfẹ́ tí ó ní sí orílẹ̀-èdè rẹ̀ hàn. Àwọn àmúyẹ yìí ló jẹ́ kí ó jẹ́ ìwúrí fún ọ̀pọ̀ èèyàn ní Nàìjíríà. A ní láti gba ara wa ní ìyànjú ní irú àsìkò yìí gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà. Ó gbà ládùúrà pé kí Elédùà fún ní agbára, ọgbọ́n àti orí ọ̀fẹ́ láti la àsìkò yìí já. Bẹ́ẹ̀ ló tún gba àdúrà ìlera pípé fún un àti pé kí Elédùà tẹ́ àwọn tó ti kú sí afẹ́fẹ́ rere. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Ògùn àti Èkó fìdí rẹ̀ múlẹ̀ pé ara Anthony Joshua ti balẹ̀ báyìí nílé ìwòsàn tó ti ń gba ìtọ́jú lẹ́yìn torí kó yọ nínú ìjàmbá ọkọ̀. Gómìnà Babájídé Sanwó-Olú àti Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn sọ nínú àtẹ̀jáde kan tí wọ́n jọ fi síta pé àwọn kẹ́dùn pẹ̀lú ẹbí èèyàn 2 tó kú nínú ìṣẹ̀lẹ̀ náà. Ilé ìwòsàn kan nílùú Èkó ni wọ́n gbé Joshua àti ẹlòmíràn tóun náà mórí bọ́ nínú ìjàmbá ọkọ̀ náà lọ fún ìtọ́jú. Ìjọba ìpínlẹ̀ Èkó àti ti Ògùn sọ pé àwọn dókítà ti fìdí rẹ̀ múlẹ̀ pé ara Joshua àti ẹnìkejì tí wọ́n gbé lọ sílé ìwòsàn náà ti balẹ̀ dáadáa lẹ́yìn ọ̀pọ̀ ìtọ́jú àti àyẹ̀wò tí wọ́n ti ṣe fún wọn. Ìjọba ìpínlẹ̀ méjèèjì ti wá ṣèlérí pé àwọn yóò rí dájú pé Joshua àti ẹnìkejì tí wọ́n jọ wà nílé ìwòsàn náà gbádùn dáadáa. Ìwádìí lórí nǹkan tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ náà ló ti bẹ̀rẹ̀ báyìí. Ìjọba ìpínlẹ̀ Èkó àti Ògùn ní àwọn mọ rírì ìbánikẹ́dùn àwọn aráàlú lórí ìṣẹ̀lẹ̀ ọjọ́ Ajé Monday, àmọ́ wọ́n rọ àwọn èèyàn láti má yọ Joshua àti ẹbí rẹ̀ lẹ́nu lásìkò yìí rárá. A tún gbọ́ pé àwọn aṣojú olú iléeṣẹ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ní Nàìjíríà náà ti ṣàbẹ̀wò sí Joshua
ní ilé ìwòsàn tó wà. Abẹ̀sẹ́kù bí òjò ọmọ Nàìjíríà ní Anthony Joshua ni wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn lẹ́yìn ìjàmbá ọkọ̀ kan tó ní lójú ọ̀nà márosẹ̀ Èkó sí ìlú Ìbàdàn níbi tí èèyàn méjì ti dágbére fáyé. DSP Olúṣèyí Babáṣèyí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fìdí ìjàmbá náà múlẹ̀. Gẹ́gẹ́ bí DSP Babáṣèyí ṣe wí, ó ní ìjàmbá náà wáyé lágbègbè kan tí a mọ̀ sí Sinoma ká tó dé ilé epo Danco ní márosẹ̀ Èkó sí Ìbàdàn. Ìjàmbá ọkọ̀ náà pa èèyàn méjì lójú ẹsẹ̀, ṣùgbọ́n Anthony Joshua fi ara pa ní tiẹ̀, wọ́n sì ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá yóò máa fi bó bá ṣe ń lọ tó wà létí. Gẹ́gẹ́ bí ẹ̀ka ìròyìn Punch ṣe ròyìn ìṣẹ̀lẹ̀ náà, ọkọ̀ jíìpù kan tó jẹ́ Lexus ni Anthony Joshua wà nínú rẹ̀ lásìkò ìjàmbá ọkọ̀ náà. Jíìpù ọ̀hún ni wọ́n ló forí sọ tírélà kan tó dúró, èyí tó fa ìjàmbá. Wọ́n fi kún pé ìjàmbá ọ̀hún sì rújú, ìwádìí sì ń lọ láti mọ ohun tó fà gan-an ní pàtó. Ọ̀pọ̀ èèyàn ló ti ń dárò látìgbà tí ìròyìn ìjàmbá náà ti balẹ̀ sórí ayélujára. Wọ́n sọ pé ìwádìí gbọ́dọ̀ wáyé lórí ohun tó fa ìjàmbá ọkọ̀ fún AJ báwọn olólùfẹ́ rẹ̀ sì máa ń pè é. Ẹ ó rántí pé láìpẹ́ yìí ni Joshua fi ẹsẹ̀ fọ́ parí ẹ̀kẹ́ abẹ̀sẹ́kù bí òjò ẹgbẹ́ rẹ̀ kan Jake Paul tí ìyẹn sì balẹ̀ sí ilé ìwòsàn. Àwọn èèyàn sì ń gbóríyìn fún Joshua lọ́wọ́ lórí ìjà náà bó ṣe fi àjùlọ hàn òyìnbó Jake Paul ní US. Bí ìjàmbá ọkọ̀ ṣe wá jẹ́ láàrin ọjọ́ díẹ̀ tí AJ wà ní Nàìjíríà ló ń kọ kálukú lóminú. Àwọn èèyàn ti wá ń sọ pé nǹkan kan kò gbọdọ̀ ṣe ọmọ Yorùbá àtàtà láti ìlú Ṣàgámù nípínlẹ̀ Ògùn náà. A ó máa fi tó yín létí bó bá ṣe ń lọ. Nínú àtẹ̀jáde tí àjọ Federal Road Safety Corps FRSC fi síta lórí ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ti sọ pé eré àsájù ló fa ìjàmbá ọkọ̀ fún Anthony Joshua àti àwọn tó jókòó tì nínú mọ́tò náà. Àjọ Federal Road Safety Corps FRSC tó ń rí sí ààbò lójú pópó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ láti iléeṣẹ́ wọn nílùú Àbújá. Nǹkan bíi aago 12 ọ̀sán ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà wáyé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí Olúṣẹ́gun Ògúngbémidé, igbákejì ọ̀gá àgbà àjọ náà fún ìkéde ṣe wí, èèyàn méjì kú bí ìjàmbá náà ṣe ṣẹlẹ̀ nígbà tí jíìpù Joshua lọ kọlù tírélà tí wọ́n gbé kalẹ̀ jẹ́ẹ́jẹ́. Ẹnìkan farapa. Ikú òjijì kò ní jẹ́pin wa láṣẹ Adẹ́dàá. Ó kù díẹ̀ káàtó báwọn jàǹdùkú ṣe ṣèkọlù sáwọn olùfẹ̀hónúhàn tako ìjínigbé nílé ìjọba Kwara. Ìkọlù ọ̀hún wáyé lọ́jọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí sáwọn èèyàn náà tó ń fi ẹ̀hónú wọn hàn síjọba ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà sójú rẹ̀ ṣe ṣàlàyé, ọ̀gbẹ́ni Ganiyu, ó ní ilé ìjọba ìpínlẹ̀ Kwara gan-an ni wọ́n ti kọlù àwọn èèyàn olùfẹ̀hónúhàn náà. Ọ̀kan lára àwọn obìnrin tó ń fẹ̀hónú hàn ọ̀hún, arábìnrin Fatima ṣàlàyé pé àwọn ń fi ẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara làwọn ọmọ ìta náà ṣèkọlù sí àwọn. Ó fi kún pé àwọn wá láti ìlú Àdánlá, Babańlá, Sàgbẹ̀, Òrékè àti Àgbẹ̀kú tí gbogbo wọn wà níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Fatima sọ pé ìfẹ̀hónúhàn alálàáfíà làwọn ṣe lọ sílé ìjọba ní Kwara lórí ìpèníjà ètò ààbò ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn àti bí àwọn ajínigbé ṣe ń jí èèyàn gbé lágbègbè náà, ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́yìn yọ fún àwọn bí àwọn ọmọ ìsọta náà ṣe ṣèkọlù sí àwọn. Arábìnrin Fatima ṣàlàyé pé bí àwọn ṣe dé iwájú ilé ìjọba nílọrin tí àwọn sọ̀rọ̀ lọ́wọ́ ni àwọn jàǹdùkú náà kọlù àwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lu àwọn ní ẹgbà. Ó júwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí kò bá òfin mu rárá. Obìnrin náà sọ pé àwọn kò bá ìjọba jà o, bẹ́ẹ̀ ni àwọn kò lòdì sí iṣẹ́ ìjọba, ẹ̀tọ́ àwọn làwọn béèrè fún kó tó di ohun tí wọ́n na àwọn lẹ́gbà. Ẹ̀wẹ̀, agbẹnusọ gómìnà ìpínlẹ̀ Kwara Rafiu Àjàkáyé fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àjàkáyé sọ pé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak buwọ́ ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà fún bí wọ́n ṣe lu àwọn olùfẹ̀hónúhàn náà. Ó ní gómìnà ti wá ké sí àjọ ọlọ́pàá láti ṣèwádìí ọ̀rọ̀ náà kí wọ́n sì mú àwọn tó wà nídìí ìkọlù ọ̀hún. Nínú àtẹ̀jáde tó fi ṣàlàyé ìṣẹ̀lẹ̀ yìí ni gómìnà Abdulrahman Abdulrazak ti ní aráàlú lẹ́tọ̀ọ́ láti fẹ̀hónú hàn, kò sì yẹ kí ẹnikẹ́ni kọlù wọ́n. Ìjọba ìpínlẹ̀ Kwara ní àwọn kò mọ nǹkan kan nípa ìkọlù náà. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí tóun kò sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nígbà tí a kàn sí. Ohun tí ó sọ ni pé kò sọ̀rọ̀. Ọwọ́ tẹ̀ wọ́n o. Ikọ̀ Àmọ̀tẹ́kùn fi ìgbéró òfin gbé àwọn afurasí 39 tí wọ́n sá kúrò ní Sokoto nínú aginjù l'Ondo. Iléeṣẹ́
iléeṣẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo sọ wípé òun ti fi gbọ́rọ̀ òfin gbé àwọn afurasí 39 tí wọ́n sá kúrò nípínlẹ̀ Sokoto sípò padà sínú igbó aginjù ìpínlẹ̀ Ondo. Ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ náà Ọ̀gbẹ́ni Adétúnjì Adélẹ́yẹ sọ èyí di mímọ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nílùú Àkúrẹ́ nígbà tí wọ́n fojú àwọn afurasí náà hàn dé pẹ̀lú àwọn 22 mìíràn tí wọ́n jẹ́ nínáwó gan fẹ̀sùn ìwà ọ̀daràn nípínlẹ̀ náà. Adélẹ́yẹ sọ wípé àwọn afurasí 39 ló jẹ́ nínáwó gan lẹ́yìn tí wọ́n sá lọ sí ìpínlẹ̀ Ondo lẹ́yìn ìkọlù Amẹ́ríkà pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ológun Nàìjíríà sí ibùba àwọn agbésùnmọ̀mí ISIS lápá ẹkùn àríwá lókè ọ̀yà nílẹ̀ wa Nàìjíríà. Lọ́jọ́ méjì sẹ́yìn àwọn afurasí 39 náà lọ́wọ́ tẹ̀ papọ̀ lágbègbè Ẹlẹ́gbẹ́ka níjọba ìbílẹ̀ Ose. Ó jẹ́ agbègbè ibi tó léwu gan tí wọ́n ti ń ṣọṣẹ́ láabi níbi tí wọ́n ti ṣekú pa Olúfọ̀n ti ìlú Ifọ̀n lọ́dún díẹ̀ sẹ́yìn. Àwọn afurasí náà sọ wípé àwọn sá lọ sínú igbó aginjù l'Ondo látàrí ìkọlù tí wọ́n ṣe sí àwọn lókè ọ̀yà. Ikọ̀ àmọ̀tẹ́kùn ṣe ìdásílẹ̀ àgọ́ sí agbègbè ọ̀hún nípínlẹ̀ Ondo níbi tí àwọn aṣeláabi tí sábà máa ń ṣọṣẹ́ láabi wu ìwà ọ̀daràn lójúnà láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìdigunjalè. Ọ̀gá àgbà ikọ̀ àmọ̀tẹ́kùn sọ wípé fún ẹnikẹ́ni láti dúró ní àwọn agbègbè inú igbó aginjù àwọn, ìjọba ti là á kedere jẹ́ kó di mímọ̀ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gba àṣẹ ìyọ̀ǹda. Ó ní àwọn sì ń gba ọ̀rọ̀ lẹ́nu wọn, ṣùgbọ́n àwọn afurasí tí àwọn ká àwọn ohun èlò ọ̀daràn mọ́ lọ́wọ́ yóò ṣe bẹ́ẹ̀ fojú winá òfin. Ọ̀gá àgbà náà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé bí àwọn ṣe ń parí iṣẹ́ ìréde oṣù bàbàbà èyí tó ń parí lọ́jọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kejìlá, àwọn ti fi gbọ́rọ̀ òfin gbé 100 afurasí. Nínú wọn làwọn ti fojú àwọn 61 hàn dé. Àtúpalẹ̀ ẹ̀ṣẹ̀ ìwà ọ̀daràn fi hàn pé àwọn 50 afurasí ló jẹ́ nínáwó gan fẹ̀sùn títako òfin àti dídà omi àlàáfíà ìlú rú. Àwọn afurasí 2 fún títako òfin tó de dídaranjẹ̀ níta gbangba. Afurasí 6 jẹ́ fífi gbọ́rọ̀ òfin gbé bákan náà fún ìwà ọ̀daràn ìjínigbé, nígbà tí àwọn afurasí 3 sì jẹ́ fífi gbọ́rọ̀ òfin gbé fẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìwà ọ̀daràn tako ọmọnìyàn. Agbébọn béèrè fún 500 mílíọ̀nù náírà 500 million naira owó ìtanràn fún àwọn òṣìṣẹ́ 5 tí wọ́n jí gbé ní Kwara. Àwọn mọ̀lẹ́bí ké gbàjarè síta. Àwọn agbébọn ti béèrè fún owó ìtanràn 500 mílíọ̀nù náírà 500 million naira fún ìtúsílẹ̀ àwọn òṣìṣẹ́ tó ń ṣe ojú ọ̀nà tí wọ́n jí gbé sálọ nípínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n jí gbé sálọ lọ́jọ́ 15 oṣù kejìlá ọdún 2025 lójú ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ Kwara ń ṣe lọ́wọ́ lójú ọ̀nà Sàbàjà Ọ̀wà Onírè níjọba ìbílẹ̀ Ìsìn. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ajé Monday nílùú Ìlọrin, Ọ̀gbẹ́ni Dáre Bóyìnbógun ló léwájú àwọn ìdílé ọ̀hún tó sì fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ fún àìbìkítà wọn. Ó wí pé àwọn ajínigbé agbébọn náà ti kàn sí àwọn tí wọ́n sì ń béèrè fún owó ìtanràn gọbọi lọ́wọ́ àwọn fún ìtúsílẹ̀ àwọn olùfarakásá ọ̀hún tó wà nígbèkùn wọn. Bóyìnbógun kò ṣàìrántí pé àwọn afurasí ajínigbé agbébọn ṣèkọlù sí ojú ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ní déédéé aago 12 ọ̀sán kù 20 ìṣẹ́jú tí wọ́n sì jí Adémọ́lá Àfọlábí, Abdullahi Ládé, Emmanuel Olúwadáre, Káyọ̀dé, Fatai Akin àti awakọ̀ Yusuf. Ó kọminú pé látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, ayé àwọn ti wà láàrin ìrètí àti àìnírètí. Ó ní àwọn ajínigbé agbébọn náà béèrè fún 500 mílíọ̀nù náírà 500 million naira lọ́wọ́ àwọn. Ó béèrè ó ní báwo làwọn ó ṣe tẹ̀lé àdúrú owó ọ̀hún jọ. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní àwọn olùfarakásá náà ló jẹ́ àwọn òṣìṣẹ́ aláìṣẹ̀ tó ń kópa nínú ìdàgbàsókè ìpínlẹ̀ Kwara àti Nàìjíríà. Ó fi kún pé àwọn òṣìṣẹ́ náà kì í ṣe ọ̀daràn, wọ́n lọ sẹ́nu iṣẹ́ wọn nírètí pé àwọn yóò darí padà lọ sílé láyọ̀ láìséwu. Dípò bẹ́ẹ̀, àwọn ìdílé olùfarakásá ti jẹ́ sísọ sínú ipò àròkàn àti àìnírètí. Nígbà tó mọ rírì ìgbìyànjú àwọn ọlọ́pàá àti àwọn àjọ elétò ààbò yòókù, Bóyìnbógun tẹnumọ́ pé àkókò ń lọ. Ó ní wákàtí kọ̀ọ̀kan láì fojú gan ni àwọn olùfarakásá tún kó ìbànújẹ́ ọkàn bá àwọn ìdílé, pàápàá jùlọ àwọn ìyàwó, àwọn ọmọ àti àwọn òbí tó ti dàgbà tí wọ́n gbẹ́kẹ̀lé àwọn ọkùnrin wọ̀nyí fún ìpèsè. Àwọn mọ̀lẹ́bí tó fi mọ́ àwọn ìyàwó, àwọn ọmọ òṣìṣẹ́ tí wọ́n jí gbé sálọ ṣe bẹ́ẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kwara àti àwọn àjọ elétò ààbò láti fi kún ìgbésẹ̀ ìgbìyànjú iṣẹ́ ìdóòlẹ̀mí tí wọ́n gùn lé, kí wọ́n sì wo ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà gẹ́gẹ́ bí nǹkan
pàjáwìrì pàtàkì tó nílò ìgbésẹ̀ iṣẹ́ ìdóòlẹ̀mí àti ìgbóguntì ní kànmọ́nkóbó. Orílẹ̀-èdè Ghana náwó gan 141 àwọn ọmọ Nàìjíríà fẹ̀sùn jìbìtì orí ayélujára. Kò dín ní 141 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ fífigbóró òfin gbé nílẹ̀ Ghana lórí ẹ̀sùn lílọ́wọ́ nínú ìwà jìbìtì orí ayélujára tó fi mọ́ lílu àwọn èèyàn ní gbájúẹ̀ lórí fóònù ìbánisọ̀rọ̀, gbígba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí, ṣíṣe àyíníke lórí ayélujára. Ìfigbóró òfin gbé náà ló wáyé lẹ́yìn iṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà jìbìtì orí ayélujára nílẹ̀ Ghana pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá Ghana, àjọ elétò ààbò àpapọ̀ àti àjọ tó ń rí sí ìwọléwọ̀de nílẹ̀ Ghana. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta Sátidé nípasẹ̀ kọmíṣánná fétò ìbáraẹnisọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé Samuel George, iṣẹ́ ìréde ìfigbóró òfin gbé yìí náà wáyé jákèjádò àwọn ibi tó ṣe kókó ní Tabora àti Lasibi. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé ọgọ́rùn-ún àwọn afurasí 100 ló jẹ́ fífigbóró òfin gbé ní Tabora nígbà tí 41 àwọn ìyókù sì jẹ́ fífigbóró òfin gbé ní Lasibi, tí àpapọ̀ iye àwọn afurasí náà sì jẹ́ 141. Ìwádìí àkọ́kọ́ tọ́ka sí pé àwọn afurasí ọ̀hún ni wọ́n gbàgbọ́ pé wọ́n jẹ́ ọmọ Nàìjíríà. Àwọn àjọ agbófinró ọ̀hún tún rí ẹ̀rọ àgbélétan ìyẹn laptop 38 àti fóònù ìbánisọ̀rọ̀ 150 gbà padà kúrò lọ́wọ́ wọn, èyí tí wọ́n gbàgbọ́ pé àwọn ohun èlò náà ni wọ́n fi ń ṣọṣẹ́ láabi wọn fi lu àwọn èèyàn ní jìbìtì ọ̀daràn owó lórí ayélujára. Lásìkò iṣẹ́ àwọn àjọ agbófinró náà, onílé nílẹ̀ Ghana tó gba ọgọ́rùn-ún àwọn afurasí náà sílé rẹ̀ jẹ́ nínáwó gan bákan náà. Àwọn aláṣẹ ṣèkìlọ̀ pé àwọn onílé ní ojúṣe láti ṣe láti rí i dájú pé dúkìá ilé wọn kò wà fún ibùba láti máa ṣiṣẹ́ ọ̀daràn. Àwọn afurasí náà ni wọ́n lọ́wọ́ nínú àwọn ìwà ọ̀daràn bíi lílu àwọn èèyàn ní jìbìtì owó lórí ayélujára, gbígba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí, lílo àwòrán ìhòòhò obìnrin àti ọkùnrin láti fi lu àwọn ọkùnrin tàbí obìnrin míì ní jìbìtì owó àtàwọn ìwà jìbìtì ọ̀daràn míì. Àwọn aláṣẹ ilẹ̀ Ghana pàrọwà fún àwọn aráàlú láti wà lójúlà lákànfin sọ̀rí kí wọ́n sì fi ìṣẹ̀lẹ̀ yòówù tàbí ohun tó bá mú ìfura dání tó àwọn àjọ agbófinró létí nígbà tí wọ́n tún mú dá àwọn aráàlú lójú nípa ìfarajìn orílẹ̀-èdè nípa gbígbógun ti ìwà jìbìtì orí ayélujára. Àtẹ̀jáde náà tún fi kún pé orílẹ̀-èdè Ghana ń fààyè gba àwọn ọ̀rẹ́ àti àwọn èèyàn láti agbègbè tó súnmọ́ ilẹ̀ náà tí wọ́n nífẹ̀ẹ́ sí iṣẹ́ ajé ìdókòòwò tòótọ́ tó bá òfin mu. Ẹ̀wẹ̀, wọ́n ní tó bá jẹ́ pé iṣẹ́ ìwà ọ̀daràn lílu jìbìtì lónìí lòun tó ń bá nífẹ̀ẹ́ sí, àwọn máa wá irú ẹni bẹ́ẹ̀ kàn, àwọn yóò sì fi gbóró òfin gbé, àwọn ó sì fìyà jẹ níbàámu pẹ̀lú òfin àwọn nílẹ̀ Ghana. Àwọn agbébọn tó sọ ṣẹ́ láabi wọn o, wọ́n ṣekú pa èèyàn 3, wọ́n jí èèyàn 3 gbé sálọ nílùú Kaduna. Kò dín ní èèyàn 3 tó ti jẹ́ ṣíṣekú pa nígbà tí àwọn 3 míì tún jẹ́ jíjígbé sálọ lẹ́yìn ìkọlù tí àwọn agbébọn ṣe sílùú Bundu Kaugu níjọba ìbílẹ̀ Lere nípínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé ní déédéé aago 11 alẹ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025, èyí tó sọ ìlú sínú ọ̀fọ̀ àti ìbànújẹ́, èyí tó pè fún ìpè ìsọdọ̀tun fún ìgbéga ètò ààbò lágbègbè náà. Akọ̀wé àpapọ̀ fún ìlú Bundu Kaugu, Isaiah Dauda, ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún ìkànnì Punch Online lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday sọ wípé àwọn aṣèkọlù náà yabo abúlé náà lálẹ́ nínú òkùnkùn bírímù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì ń da omi àlàáfíà ìlú rú ṣèkọlù sáwọn olùgbé ìlú. Gẹ́gẹ́ bó ṣe wí, ìlú náà ti kojú irúfẹ́ ìkọlù bẹ́ẹ̀ níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn níbi tí èèyàn 4 ti jẹ́ ṣíṣekú pa, èyí tó pè fún ìkọminú lórí ìkọlù lemọ́lemọ́ lágbègbè náà. Àwọn olùfarakásá tí wọ́n ṣekú pa lákòókò ìkọlù tuntun náà ni Felix Augustine, Luka Yakubu àti Ezra Namata. Àwọn olùgbé ìlú ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kaduna àti àwọn àjọ elétò ààbò láti darí ikọ̀ àwọn ológun lọ agbègbè náà láti dènà ìtẹ̀síwájú ìkọlù. Wọ́n ké sí àwọn iléeṣẹ́ tó ń rí sí ìbánisọ̀rọ̀ láti jẹ́ kí ètò ìbáraẹnisọ̀rọ̀ agbègbè náà tún sunwọ̀n sí. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn aṣèkọlù náà sábà máa ń lo àìjágara ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ láti fi ṣọṣẹ́ láabi wọn àti láti fi na pápá bora láìsí ìdásí tàbí ìdènà kankan. Gbogbo ìgbìyànjú láti gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa láṣẹ Elédùà.
Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.